pé àwọn méjèèjì táwọn bó lọ jẹ́ èmi àti mọ́gàjí gbàgbé àti bàbá ọdún àrò ní ara lọ́dọ̀ bàbá rẹ̀ àgbò bàbá bó wà ní àjẹpẹ́ ẹfẹ́ rí di ọ̀rọ̀ yìí a sì gba ìyọ̀ǹda lọ́pàá fẹ́ dàkún àwọn bàbá là ń fẹ́ ní o amótàmù àsìpè mọ́mù náà ìgbà tí mọ́mù ń bọ̀ ẹrù gbẹ́ lọ bá tí ni ọkọ̀ pọ̀ jẹun kó bá nínú ní ṣe báhùn níta bàbá wa bá ti ṣe àmọ́ tún ṣe ni bí ọ̀rọ̀ yìí bá ṣe mọ́ lórí àní fẹ́ kábùkù ọkọ̀ lójú àwọn èèyàn tó kó wa ìwọ nìkan àti pàkó yìí bàbá rẹ̀ àgbò àtàwa aṣojú ìdílé báràrùn la fẹ́ bá sọ̀rọ̀ gbogbo àwọn tó kó lẹ́yìn rò pa kórìíra àwọn ni ṣùgbọ́n wà mọ̀ pé à ń pàṣírí tààró látààbò tá a gbé pò pọ̀ lẹ́yìn pé wọ́n tọrọ yọ̀ǹda pé kí Sheikh Alim kan ni bàbá tó pé kí bàbá nǹkan dàbò ká jí wọn wọlé wọ́n dẹ̀ wọlé bàbá rẹ̀ àgbo ní ìmáàmù tó pẹjọ́ ohun àwọn ọ̀bá tí sọ kankan ṣùgbọ́n ẹ̀yìn sọ̀n tó lẹ́ẹ̀fòun jẹ ló jáwọn ó kúkú bẹ́ẹ̀ kan dáhùn a jẹ́ pé kì í ṣẹjọ́ yín àwa gan la lọ́rọ̀ bàbá mọ́jà yìí tàbí ni ìmáàmù ń gbọ́ wí bẹ́ẹ̀ ní depression ni nígbà táwọn sọ̀rọ̀ ká tí wọ́n kọ́ ọ́nà òwe tọ́ bọ̀ ni pé sọ̀n kò fi ọjẹ́ ọ̀rọ̀ yìí tó wọ̀ sáré ẹ̀mọ́ ọbẹ̀ bàbá rẹ̀ àgòsí àwa náà ti bẹ̀rẹ̀ ìjà náà ó ní adàkùn ká torí ọlọ́run ká dàkùn àtúnṣe ọba ọ̀dà ọlọ ọkọ̀ lẹ́tẹ̀ẹ̀bẹ̀ sídìílé márùn-ún pé ń tọ́ ọdẹ́wò òtún dánrú ẹ̀wò mà gbogbo lẹ́tà níbẹ̀ lọ́wọ́ mọ́gàjí gbágun sídìílé márùn-ún ipé ń tọ́ ọdẹ́wò òtún dánrú ẹ̀wò mà ó sì ní bẹ́ẹ̀ ni ó sì kọ lẹ́tà apology lóòótọ́ pé àwọn ò ní ṣerú ẹ̀ mọ́ ẹni sọ̀n kò fi ń jẹ kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹni wọ́n bá ṣe kìrìsìtẹ́nì lọ́wọ́ àmì kí ní jẹ́ bẹ́ẹ̀ àpẹẹrẹ sọ̀hún péyàn bá jókòó tó ṣe pèsè ṣe ní ṣe tó bá kọyẹ ilé wọn lè jẹ́ àáfàá lè jẹ́ kìrìsìtẹ́nì lè jẹ́ ọ̀sẹ́ni tó lè wà pèrè sọ̀hún tó bá ti jẹ́ràn sọ̀hún tọ́jọ́ mọba má sọ bẹ́ẹ̀ mọ́ ta ni ó sọ pé dúkìá bàbá òun tóhun jogun rẹ̀ ṣùgbọ́n torí pé kíní kọ̀ọ̀kan òun mọ́ ìdí bá ti bẹ́lẹ̀ tí ìrìnà sàn kọ́ńtró gbogbo ẹni ọba ti lórí àpèrè ní ọmọ kọ́ńtró rẹ̀ lọ láíláí tún ní kìí ṣe lásìkò kan ó sì tọrọ àforíjì ṣùgbọ́n ní àmọ̀ pé tí obìnrin bá ṣe àṣẹṣẹ má ṣe tí wọ́n bá parí ìjà lórí àwọn tọkọ rẹ̀ tó jẹ́ pé lè màmá rẹ̀ ló kó lọ kò lè ṣàdédé kù gìrì wálé mọ́ yọ́ lẹ́nìkan tí ó mú lọ á lọ ọbẹ̀ bàbá àrí àgò kẹ́kún ó lè mọ̀ pé gbogbo ẹ̀ ti tán bàbá lóun ti darí jì èmi ni bí mo ṣe jẹ́ kìrìsìtẹ́nì láti ọjà gbòǹbì jọ Friday èmi ni mo tún mú ìmáàmù lẹ́yìn lọ bá bàbá rẹ̀ àgò pẹ̀lú ìyọ̀ǹda bàbá ni pé bọ́láńtà ìwọ ni o mú lọ bá bàbá rẹ̀ àgò àbẹ́ ẹ̀kọ́ ni bàbá ńgbà àti dọ́dọ̀ bàbá rẹ̀ àgò bàbá ẹ dákun ẹ jèbù rẹ̀ lórí ọ̀rọ̀ yìí a ti sọ fún pé ọpẹ́ Wednesday kọ́ lọ withdraw matter in court tí ọba withdraw in court tó bá fi di Friday ọmọ ọgbàlẹ̀ bàbá rẹ̀ lọ rẹ̀ tó ráwà ní landlord ẹ̀ ó sì ní kò níyẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó withdraw case yẹn nígbà wọn withdraw case yẹn tán a ní láti ti lọ rí bàbá rẹ̀ àgbò bàbá ní ọmọ ọba ìbá máa mú jẹ́ bí máa mú ni ìtẹ́mẹ̀ ń sọ ni pé kọ́ lọ báwọn mọ̀lẹ́bí rẹ̀ báwọn àdílé rẹ̀ ọba pariwo mọ́kẹ́ tí a ohun àtàwọn àdílé rẹ̀ ní wọ́n ń kọ lẹ́tà wọ́n ń bínú wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ sí ilé báwọn pé nínú òdílé èèyàn téèyàn máa bínú ní ìgbà mo lọ jẹ́ bí máa sọ ni ẹ máa sọ ni gbà àbí ẹ bá yẹn bí ọ̀rọ̀ tẹ́ bá wà nù ilé yìí kí ni wàhálà bẹ̀ ìmáàmù ní kò sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yẹn aláṣẹ́ sàlàjì èjìdé
a ti parí ọ̀rọ̀ yìí o ṣùgbọ́n kù wì kan bàbá ìjẹ́jẹ́ lédòkó tó fi di gbẹ́gbẹ́ lọ kóòtù wọ́n sì sanwó fún lọ́yà ẹni ó sì wá mú ọdé wọ́n fi lọ sanwó fún lọ́yà yóò sanwó ń padà àbí ẹ̀kọ́ ni bàbá téèyàn bá parí ìjà tán tó bá kù dúkù ńlẹ̀ wàhálà ni àfi ká parí dúkù náà èmi yìí ní làlájẹ́ èjìdè sẹ́ni 2 million sákàǹtì pé ká fi sanwó kí á sẹ́ndẹ̀ sí bàbá rẹ̀ àgọ́ ká fi sanwó lọ́yà ìjà tí wọ́n ti tán nù ṣùgbọ́n lọ yanjú ọ̀rọ̀ ìdílé o káwọn ìdílé yín kẹwàá lálàáfíà báwọn ìdílé yín bá ti mú wá ìpògùn tí ó ti tán nù ní step aside tìgbà tán bàbá rẹ̀ àgọ́ yẹ ló fi tán ẹnu ẹ̀ la wà tó bá fi gòyà pé lọ́bọ̀ ọmọ kankan pọ̀ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí àwọn ọ̀sìn bẹ́lẹ̀ bí ọ̀rọ̀ láfilú dó ṣe ẹmọ láfilú tí bá ń lo oko olè yọ́ máa pẹ́rẹ̀ méjì lọ òṣùká méjì àdá méjì ọkọ́ méjì yọ́ wà sùn àkọ́kọ́ yọ́ wà kejì yọ́ wà kóṣùká tì ẹni tí bá ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní ọ̀wà pé ó gbèrò òun èmi ọba ti fẹ́ gbèrú tó lóko bá dé tó dé nígbà ìwọ náà gbé tí ẹ bá jọ wà ní bí ẹgbẹ́ ló ń tèsí lọ ìwọ́n náà gbé tí ẹ bá jọ wá ní tẹ́wọ̀n ọmọ ń pẹ̀ ọba ọmọ ń pẹ̀ ojúlùmọ̀ sí lẹ́ni tí ó gbẹ̀rú ìrùyàn wọ́n pé lágbájá bọ́ ọ̀sán lọmọ orí ó lè ní mo sì dámọ̀ yìí táwọn ọmọdà láàmú lóòótọ́ ọ̀rọ̀ tí ọ̀kan bá ní àti ìdè kíní kó tó di pọ́ bá tiẹ̀ dé rárá ń bọ̀ ọjà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tọ̀kùnú tẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ lọ bá àwọn àdílé yìí bí bàbá ṣe wà bàbá mọ́gàjì tàbí ó tẹ̀ lera wọn mọ́dé ní ayé lára kálàáfíà fi lè jọba ṣùgbọ́n ṣe é mọ̀ pé Yorùbá lẹ́ni tí ó jogún kógún yóò pa ẹ̀tẹ̀ títàn tẹ́yìn tó sọ pé ọ̀la bàbá mi lórí àbí ṣe é mọ̀ pé yóò mọ̀ bí wọ́n ṣe ń ṣe bẹ̀ bá bá tọ́ka yàrá kan fún yín ní gbogbo ilé ẹ̀sẹ̀ yìí ẹ̀ nílé wọbẹ̀ torí ẹ̀ mọ́ tí ń bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ nù àwòrán o ṣùgbọ́n bí a bá dé ni wọn ò rí yanjú dòní ọ̀rọ̀ ilé ni kì í sọ̀rọ̀ lọ́balọ́ba kì í sọ̀rọ̀ kábíyèsí ìdílé wọn àtọ́rẹ ìmáàmù ni kí wọ́n kẹsì tó àlàáfíà láàrin ara pẹ́tò ọmọ wa ni kọmọ bá lọ ọmọ wa kọmọ bá lọ ọ̀kan bá so àwọn ìgbésẹ̀ tá a ti gbé kó tó di wọ́n bá ti ẹ̀tún dénú nígbà ọba sì dé náà kẹ́ ẹ máa wo ajókòójọ́ kan gbogbo sọ̀rọ̀ ìkànsù ọba sì dìde láàrin wa pé ẹ sọ ẹ dìsáìdì láàrin ara yín ìfẹ́ dá sọ̀rọ̀ máa ìtẹ́ ẹ bá mọ̀ pọ̀ yẹ ká sí ẹ sọ ọba sì pò láàrin wa àbẹ́ ọ̀kọ́ ní bàbá kálukú sì yí rí ọwọ́ wọn ní orí bí ayé àti àwọn bàbá ńlá wa ní àfikáyà pé àwọn méjèèjì táwọn bó lọ jẹ́ èmi àti mọ́gàjí gbàgbọ́ àti bàbá ọdún àrò ní aràn lọ́dọ̀ bàbá rẹ̀ àgbò bàbá bó wà ní àjẹpẹ́ ẹfẹ́ rí di ọ̀rọ̀ yìí a sì gba ìyọ̀ǹda lọ́pàá fẹ́ dàpọ̀ àwọn bàbá là ń fẹ́ rí o amótàmù àsìpè mọ́mù náà nígbà tí mọ́mù ń bọ̀ ẹrù gbẹ́ lọ pàtí ni ọkọ̀ pọ̀ tí wọ́n kó bá nílò a ní ṣe báhùn níta bàbá wa bá ti ṣe àmọ́ tún ṣe ni bí ọ̀rọ̀ yìí bá ṣe mọ́ lórí àní fẹ́ kábùkù ọkọ̀ lójú àwọn èèyàn tó kó wa ìwọ nìkan àti pàkó yìí bàbá rẹ̀ àgbò àtàwa aṣojú ìdílé bá ràrùn la fẹ́ bá sọ̀rọ̀ gbogbo àwọn tó kó lẹ́yìn rò pa kórìíra àwọn ni ṣùgbọ́n wọ́n mọ̀ pé à ń pàṣírí tààró látààbò tá a gbé pò pọ̀ lẹ́yìn pé wọ́n tọrọ ọ̀yọ̀ǹda pé kí Sheikh Alim kan ni bàbá tó pé kí bàbá nǹkan dà nǹkan jí wọn wọlé wọ́n dẹ̀ wọlé bàbá rẹ̀ àgbó ní à ìmáàmù tó pẹjọ́ wọn àwọn ọba tí sọ kankan ṣùgbọ́n ẹ̀yin sọ ń tó lẹ̀ fòun jẹ ló já wọn kúkú bẹ́ẹ̀ kan dáhùn a jẹ́ pé kì í ṣẹjọ́ yín àwa gan la lọ́rọ̀ bàbá mọ́jà yìí dábí ni ìmáàmù ń gbọ́ wí bẹ́ẹ̀ ní depression ni nígbà táwọn sọ̀rọ̀ ká tí wọ́n kọ́ ọ́nà òwe tọ́ bọ̀ ni pé sọ̀n kò fi ọjẹ́ ọ̀rọ̀ yìí tó wọ̀ sáré ẹ̀mọ́ ọbẹ̀ bàbá rẹ̀ àgòsí àwa náà ti bẹ̀rẹ̀ ìjà náà
ó ní àdàkùn ká torí Ọlọ́run ká dàkùn àtúnṣe ọba ọ̀dà ọ̀lọ́ ọkọ̀ lẹ́tẹ̀ẹ̀bẹ̀ sídìílé márùn-ún pé ń tọ́ dánwò òtún dánrú ẹ̀wò mà gbogbo lẹ́tà níbẹ̀ lọ́wọ́ Mọ́gàjí Gbágùn sídìílé márùn-ún wípé ń tọ́ dánwò òtún dánrú ẹ̀wò mà ó sì ní bẹ́ẹ̀ ni ó sì kọ lẹ́tà apology lóòótọ́ pé àwọn ò ní ṣerú ẹ̀ mọ́ ẹni sọ̀n kò fi ń jẹ kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹni wọ́n bá ṣe kìrìsìtẹ́nì lọ́wọ́ àmbẹ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ àpẹẹrẹ sọ̀hún péyàn bá jókòó tó ṣe pé ṣẹ̀ṣẹ̀ ní ṣe tó bá kọyẹ ilé wọn lè jẹ́ àáfàá lè jẹ́ kìrìsìtẹ́nì lè jẹ́ kò sẹ́ni tó lè wà àpẹẹrẹ sọ̀hún tó bá ti jẹ́ràn sọ̀hún tọ́jọ́ mọba má sọ bẹ́ẹ̀ mọ́ tàbí ó sọ pé dúkìá bàbá òun tóhun dogun rẹ̀ ṣùgbọ́n torí pé kíní kọ̀ọ̀kan mọ́ ìdí bá ti bẹ́lẹ̀ tí ìrìnàṣọ́ ń kọ́ńtró gbogbo ẹni ọba ti lórí àpèrè ní ọmọ kọ́ńtró rẹ̀ lọ láíláí tún ni kìí ṣe lásìkò kan ó sì tọrọ àforíjì ṣùgbọ́n ní àmọ̀ pé tí obìnrin bá ṣe àṣẹṣẹ má ṣe tí wọ́n bá parí ìjà lórí àwọn tọkọ rẹ̀ tó jẹ́ pé lè màmá rẹ̀ ló kó lọ kò lè ṣàdédé kù gìrì wálé mọ́ yọ lẹ́nìkan tí ó mú lọ á lọ ọbẹ̀ bàbá àrí àgò kégún ó lè mọ̀ pé gbogbo ẹ ti tán bàbá lóun ti darí jì èmi ni bí mo ṣe jẹ́ kìrìsìtẹ́nì láti ọjà gbòǹbì jọ Friday èmi ni mo tún mú ìmáàmù lẹ́yìn lọ bá bàbá àrí àgò pẹ̀lú ìyọ̀ǹda bàbá ni pé tọ́láńtà ìwọ ni o mú lọ bá bàbá àrí àgò àbẹ́ ẹ̀kọ́ ni bàbá ńgbà àti dọ́dọ̀ bàbá àrí àgò bàbá ẹ dákun ẹ jèbù rẹ lórí ọ̀rọ̀ yìí a ti sọ fún pé ọpẹ́ Wednesday kọ́ lọ withdraw matter in court tí ó bá withdraw rẹ̀ in court tó bá fi di Friday ọmọ ọgbàlẹ̀ bàbá rẹ̀ lọ rẹ̀ tó ráwà ní landlord ẹ̀ ó sì ní kò níyẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ó withdraw case yẹn nígbà wọn withdraw case yẹn tán a ní láti ti lọ rí bàbá rẹ̀ àgò bàbá ní ọmọ ọba ìbá máa mọ̀ jẹ́ bí máa mú ni ìtẹ́mẹ̀ ń sọ ni pé kọ́ lọ báwọn mọ̀lẹ́bí rẹ̀ báwọn àdílé rẹ̀ ọba pariwo mọ́kéǹtíá òun àtàwọn àdílé rẹ̀ ní wọ́n ń kọ́ lẹ́tà wọ́n ń bínú wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ sí èlé báwọn nínú òdílé èèyàn kéèyàn máa bínú ní ìgbà pé lọ jẹ́ bí máa sọ ni. Ẹ káàsán a kú ìmọ̀ra jímọ̀ àwa mùsùlùmí òdodo mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe káàkiri àgbáyé mo kí bàbá wa ọba aláyélúwà bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Fọlábí Ọláoyè Ládùnní Gándì Olúmọgẹgẹ kẹta wípé kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí lókèrè ọpẹ́ lọ́wọ́ kí àwọn ẹ̀sìn ọba wọn jẹ kó pẹ́ Ọlọ́run bá kọ́ dáàbò rẹ̀ bò ìlú Ògbómọ̀ṣọ́ pàtàkì jùlọ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ mo ti ṣe àdéhùn mo ti ṣe bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run wípé mo má dé o náà ṣẹ mo tún dé lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà Yínúsà Tálíátù t'Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ọ̀jàgbó òní mo tún mú wá ẹ dẹ̀ rí i pé mo ti sọ ní ìpele àwọn fọ́nrán tí mo ẹ̀sẹ̀ ń ṣe láìpẹ́ yìí sísìn wípé gbogbo àwa tá a wà ní ìlú òkèrè tá a jìnnà sí ìlú Ògbómọ̀ṣọ́ tàbí tá a súnmọ́ ìlú Ògbómọ̀ṣọ́ tí a ò wọnú ìlú Ògbómọ̀ṣọ́ lọ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní pàtó nípa oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi rúkèrúdò tí ó wà nílùú Ògbómọ̀ṣọ́ tó fi tàn mọ́ wípé tí Yínúsà ń sọ wípé ọba ńlọ fẹ́ yọ òun lóyè ìyẹn bàbá wa Ṣọ̀ún ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọgẹgẹ kẹta kádé ọpẹ́ lórí bàbá tó ní pé bàbá ló fẹ́ yọ òun lóyè tí ó sọ pé ọba kọ́ ló ní mọ́sálásí tó sì tún sọ wípé ọba kọ́ ló fi òun joyè ẹ̀rí wípé àwa tá a wà lẹ́yìn odi ọ̀pọ̀lọpọ̀ gbọ́ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀dí ọ̀rọ̀ yìí tí wọ́n ń dá ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́bi tí wọ́n ń dá àpèrè Ṣọ̀ún lẹ́bi tí wọ́n ń dá bàbá wa ọba Fọlábí
Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ kẹta tí wọ́n ń dá wọn lẹ́bi wípé àwọn ni wàhálà wọn pọ̀, àwọn ni wọ́n wojú kankan mọ́ Yínúsà Ọ̀jàgbó wípé àwọn fẹ́ rọ̀ lóyè, pé àwọn ni wọn ò fẹ́ rí Yínúsà mọ́ nílùú Ògbómọ̀ṣọ́, gẹ́gẹ́ bí Yínúsà náà ṣe ń polongo tí ń gbé irọ́ síta fún àwọn èèyàn láti gbà láti gbọ́. Òun ló mímí jáde o, mo fi ń sọ fún yín wípé gbogbo ọ̀nà kọ́nà ọba kó fún wa lágbára ni màá máa rìn láti fi jẹ́ wípé màá máa rí àwọn ẹ̀rí àmúdájú, ẹ̀rí àrídájú, màá máa mú àwọn ẹ̀rí tó wetí gbọ́, tó dùn ká lẹ́nu, tó dùn gbọ́ létí, tí ó sì nítumọ̀ rere wípé tẹ́ bá ṣèwádìí rẹ̀ ẹ rí wípé mo bá ṣe gbé wá gẹ́lẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni ẹ ṣe máa bá ní ló ṣe wù mí, torí wípé ẹ má jẹ́ ká tanra wa. Èmi ìsọmọ bíbí inú ìlú Ògbómọ̀ṣọ́, tí bá tún sọ pé ọmọ bíbí inú ìlú Ògbómọ̀ṣọ́ ni mí, mo rí i torí pé orílẹ̀ Ẹ̀gbọ́n oníṣẹ̀ǹdálẹ̀ tèmi, orílẹ̀ Ẹ̀gbọ́n àtògbómọ̀ṣọ́ ó wọnú ara wọn, bẹ́ẹ̀ ni ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ẹni wá. Àfẹ́ ní ẹlòmíì ló lè sọ wípé kò rí bákan náà la rí, ọmọ ìyá kan náà ẹni wá, pàápàá jùlọ tá tún wá jẹ́ ẹ̀yà Yorùbá kan náà. Ló mẹ́mi dìde o wípé kò ní wu èmi, kò dẹ̀ ní dùn mọ́ mi nínú, torí pé ń bọ̀ lókè àwọn aládẹ́ẹ̀dẹ̀ ìyẹn láyé ìjọ́un a fi gbogbo ara ṣiṣẹ́ fún ni láyé ìsìn. Tá bá wá kọ́ ta ní àfara ṣiṣẹ́ fún, tá wò bí aláìrí, tá wò níwò wípé kò kàn mí tàbí kìí ṣe ìlú mi gangan ni tó bá ṣẹlẹ̀ nígun Yorùbá kan bí tí àwọn arábí ń bá ọ̀rọ̀ lọ, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ènìyàn kárí. Ìdí nìyẹn tó mú kálukú dìde, ìdí nìyẹn tó mú àwọn olótìtọ́ olódodo èèyàn tó mú kálukú orí íńtánẹ́ẹ̀tì wípé láti ṣe wáàsí fọmọ aráyé, láti sọ̀rọ̀ tó wetí gbọ́, láti gbé òtítọ́ àtòdodo jáde, kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ tàbí bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ kó fi máa rí òkodoro ọ̀rọ̀, kó wá máa yí ọ̀pọ̀lọpọ̀ kan wá pé àṣàgàfúrú láyé o, mo túbá o, ọ̀tọ̀ ni bí mo ṣe ń sọ tẹ́lẹ̀, a jẹ́ pé bó ṣe rí gẹ́lẹ́ láìṣẹ̀ wá gbọ́ yìí. Àwọn tí ò bá dẹ̀ jẹ́ mùsùlùmí náà ni pé Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì mí o, Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì mí o, gbogbo ohun táwọn wí tẹ́lẹ̀ jẹ́ pé à ń sì sọ ni. So ló mú mi ń rọ gbogbo àwa tá a wà níta, ìfúnga àwa tá a wà nílùú Ògbómọ̀ṣọ́ náà, tá a jẹ́ mọ̀náfìkì, tá a jẹ́ ìkà èèyàn, tá a jẹ́ aláburú èèyàn, tá a jẹ́ àdàlúrú èèyàn, tó jẹ́ wípé irú yín rò ti tọ̀rọ̀ ńlẹ̀ tí ẹ ò lè sọ, tí ẹ ń sọ ìdàkejì rẹ̀ jáde fún àwọn ọmọ aráyé láti gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ wà níta báwa tá a wà níta, fọ́nrán tí a bá ń wò níta, tá a ń wò tá a sì dógbómọ̀ṣọ́ rí, nítorí bá pọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ló bá ṣe jáde, ó parọ́ ni ó sòótọ́ ni, gbogbo èèyàn gbàgbọ́ wípé òótọ́ ló ń sọ, torí pé a ò débẹ̀. Ìdí nìyẹn tí èmi fi ń gbé jáde, tí mo fi ń wú iṣu dísàlẹ̀ kòkò, mo fi ń tú dísàlẹ̀ kòkò wípé a gbọ́dọ̀ rárí dájú ohun tó ń ṣẹlẹ̀, kó má jẹ́ wípé bí wọ́n ṣe ń parọ́ mọ́ bàbá wa Àpèrè Ṣọ̀ún, bàbá wa HIL His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ kẹta, bí wọ́n ṣe ń parọ́ mọ́ wọn yìí ká má gbà wọ́n gbọ́. Ìdí nìyẹn táwa fi ń sọ tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀, tá fi ń gbé jáde pé gbogbo ọ̀nà oníbàjẹ́ ó máa kúrò lórí oyè yẹn, oníbàjẹ́ máa kúrò lórí oyè o. Àwọn ọ̀rọ̀ kan wà tó yí ó ń jà rìnrìn nísìnyìí, gbogbo wa náà láti gbọ́, yẹ tún ṣe ọdún ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ wípé Yínúsà Ọ̀jàgbó ó pe Àpèrè Ṣọ̀ún lẹ́jọ́ wípé Àpèrè Ṣọ̀ún kọ́ ló ní mọ́sálásí, wípé Àpèrè Ṣọ̀ún kọ́ ló fi òun joyè, pé òun ò kí ń ṣe olóyè lábẹ́ Àpèrè Ṣọ̀ún. Ìfún gan ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọn ò mọ̀ sí ọ̀rọ̀ yẹn, tí wọn ò mọ̀ sọ̀rọ̀ yẹn rárá, tí wọn mọ ìdí rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ lórí tí ń sọ yẹn, torí pé wọ́n ń tako ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n ń tako Àpèrè Ṣọ̀ún wípé kí ló kan kìrìsìtẹ́nì níbi ọ̀rọ̀ mùsùlùmí, ìyẹn nípa ti ọba, nípa ti Àpèrè Ṣọ̀ún, wípé kí ló kan mùsùlùmí ń bẹ, kìrìsìtẹ́nì ń bẹ tí fi ń dá sí ọ̀rọ̀ mọ́sálásí. Ṣùgbọ́n a rí wípé láti ìṣẹ̀ǹdálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́, láti ìṣẹ̀ǹdálẹ̀ ilẹ̀ Yorùbá jẹ́ ẹlẹ́sìn kan tẹ́lẹ̀, ìyẹn ẹ̀sìn olórìṣà,
ìyẹn ẹ̀sìn àbáláyé òun ló wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé ẹ̀sìn Islam wá tí wọ́n sì gbà, kó tó di pé wọ́n gbé ẹ̀sìn Kristẹni wá títí wá kó tó di pé wọ́n sì gbà. Bọ̀tá bá wò a rí i pé gẹ́gẹ́ bí inú tàtà àwọn bàbá wa máa ń sọ fún wa wípé àwọn oníṣẹ̀ṣe yìí náà ni wọ́n gba ẹ̀sìn Islam gbọ́, ni wọ́n gbé ẹ̀sìn Islam lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ ní ọba tó wà nílùú Ògbómọ̀ṣọ́ ń gbà yẹn oníṣẹ̀ṣe ni pé òun náà ni wọ́n á gbé ẹ̀sìn Islam yẹn ló gbà lọ́wọ́ wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn. So láti ipasẹ̀ ọba yìí ni mọ́sálásí ti wù ní ọjà Àgbó yẹn tó dẹ̀ jẹ́ wípé orúkọ ọba ni wọ́n fi sọ gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ní inú ìtàn látẹ̀yìnwá. Wọ́n dẹ̀ ní wípé mọ́sálásí yẹn ó ti wà ó ti pẹ́ wọn tí ìbírù mi rárá ipò ti pẹ́ gan pé ọba tó bá wà ń bẹ̀ ló ń fi lèmọ́mù jẹ nínú mọ́sálásí yẹn. Gbogbo ọba tó bá dẹ̀ wù kì bá jẹ́ tó wà lórí àpèrè wọn ló ní ń kọ̀ǹtró gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ lápapọ̀, ló ń kọ̀ǹtró mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, ló ń kọ̀ǹtró àwọn kìrìsìtẹ́nì, ló ń kọ̀ǹtró àwọn oníṣẹ̀ṣe. Wọ́n dẹ̀ ní pé ìran àwọn tó ń jọba nílùú Ògbómọ̀ṣọ́ pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló wà ń bẹ̀. Ẹ̀sìn mùsùlùmí ó wà láàrin wọn, ẹ̀sìn kìrìsìtẹ́nì ó wà láàrin wọn, ẹ̀sìn oníṣẹ̀ṣe ó wà láàrin wọn. So ẹni tọ́lọ́run bá ló yí kàn irú ẹ̀sìn kẹ́sìn tí ìbá jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta, irú èyíkéyìí tí ìbá jẹ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta, tọ́lọ́run bá ní pé irú ẹni bẹ́ẹ̀ gun orí àpèrè bàbá rẹ̀ pé gbogbo ń tọ́jọ́ mọ́ nǹkan Ògbómọ̀ṣọ́, gbogbo ń tọ́jọ́ mọ́ ẹrù Ògbómọ̀ṣọ́, gbogbo ń tọ́jọ́ mọ́ dúkìá Ògbómọ̀ṣọ́, gbogbo ń tọ́jọ́ mọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, gbogbo ń tọ́jọ́ mọ́ kí Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ń bẹ̀ pé ọba yẹn gbọ́dọ̀ lọ́wọ́ sí i. Ìbá ṣe oníṣẹ̀ṣe ni, ìbá ṣe mùsùlùmí ni, ìbá ṣe kìrìsìtẹ́nì ni, kò sí ẹ̀sìn bẹ́ẹ̀, kò sẹ́sìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àlàyé ẹ̀ fún wa. Bọ̀ nísìn bí Yínúṣà Tọ́líàtù Ọjà Àgbó bí òun ṣe mú òun mú nímú wípé ọba kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀, torí pé ọba kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀ báyìí lòun ò fi lè gbà fún, lòun ò fi lè tẹríba fún gẹ́gẹ́ tí báyìí ń sọ jẹ́ tí à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn. Then tàbá wá wò sẹ́yìn á rí wípé inú ààfin náà ló ti wé láwàní, inú ààfin náà wọn ló ti wé láwàní, inú ààfin náà wọn ló ti tọ́bọ ìwé tó ti tọ́bọ agreement pẹ̀lú wọn. Ọba mùsùlùmí ló wà ń bẹ̀ nígbà tí wọ́n fi joyè, ọba mùsùlùmí ló gbé ọ̀pá àṣẹ fún ló fi joyè ìmámù àgbà. Ìyẹn ọba tó wájà, ìyẹn bàbá wa ẹni ńlẹ̀ ní ìyẹn ní àpọ́nlé, bàbá tí ayé yẹ wọ́n dáadáa kó tó di pé wọ́n lọ tí wọ́n sì rílù Ògbómọ̀ṣọ́ ṣe, tí wọ́n rílù Ògbómọ̀ṣọ́ tú débù tí ògo kó tó di pé Ọlọ́run gbẹ̀mí wọn. Bàbá ọba His Royal Majesty HROM ọba Ọládùnní, ọba Jimoh Ọládùnní Ajagungbadé kẹta, wọn láwọn ni wọ́n gbé ọ̀pá àṣẹ lé lèmọ́mù Yínúṣà Tọ́líàtù lọ́wọ́ àní àfi joyè lèmọ́mù. Wọ́n ní awuyewuye ṣẹlẹ̀ láàrin ìgbà yẹn nínú ààfin bet, ẹ má jẹ́ ká mẹ́nu lọ sí ibẹ̀ yẹn. Ní tí a fẹ́ fàyọ́ ń sìn ni wípé ìgbà tó bá tó fi lèmọ́mù jẹ tó gbéṣẹ̀, tí ọba gbéṣẹ̀, awuyewuye kan tún ṣẹlẹ̀ tí lèmọ́mù tún pa àwọn ariwo kan wípé ń pa ọjọ́ mọ́ ìṣẹ̀ṣe, kò jọ mọ́ ìṣẹ̀ṣe fún ọba. Ẹ jẹ́ ká gbé yẹn náà sílẹ̀ àti fi ṣe àwọn fọ́nrán sẹ́yìn ká má tún máa dẹnu lé. Mo sọ wípé ẹni tí ó bá ní orí ọ̀fẹ́ tàbí àwọn tó bá ní orí ọ̀fẹ́ láti jẹ́ pé wọ́n wo àwọn fọ́nrán tí mo bá ṣe tó bá jẹ́ tuntun, mo wá bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba kí fídíò yìí kó lè yé yín dáadáa. Àwọn ọ̀rọ̀ tí mò ń sọ tí mo ní ká fò yẹn àti fi ṣe fọ́nrán jáde. Ẹ wá subscribe sí channel yìí, ẹ tẹ notification button, ẹ lọ sẹ́yìn, ẹ lọ sórí channel gangan, ẹ wá àwọn fídíò yẹn máa rí wọn bẹ́ẹ̀ tí mo ṣe kí n tó ṣe lé ẹ̀yin ẹ wo àwọn fọ́nrán yẹn lọ. Ẹ wá rí wípé atato iyọ̀ dùn, àwọn fọ́nrán yìí dẹ̀ nítumọ̀, wọ́n nítumọ̀ rere. Tẹ bá wá wo àwọn fọ́nrán yìí tẹ́ ń wò wọn látòkè tẹ́ ń wò wọn délẹ̀, ibẹ̀ ní ọ̀rọ̀ fídíò tuntun tẹ́ ń wò tẹ́lẹ̀ wò tán yẹn á wá tún yé yín sí dáadáa, á yé yín sí dáadáa. Ẹ máa mọ ìtumọ̀ àwọn nǹkan tí mò ń gbìyànjú láti fàyọ. Torí wípé tá a bá ṣe fọ́nrán jáde kò sí pa kàn ń ṣe jáde, especially èmi kékeré mo kàn ń ṣe jáde, mò ń ṣe níṣe tó jẹ́ wípé a máa rí ọgbọ́n kọ́, a rí ẹ̀kọ́ kọ́ ńbẹ̀, a dẹ̀ máa rọrọ̀ làákàyè mọ́, a dẹ̀ máa rí tí ń jẹ́ òtítọ́, tí ń jẹ́ òdodo nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa awuyewuye oyè lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tí Yínúṣà Tọ́líàtù Ọjà Àgbó tó wà lórí rẹ̀ lọ́wọ́ báyìí
tó sọ wípé ọba kọ́ ló ní mọ́sálásí, ọba kọ́ ló fi òun joyè, òun ò dẹ̀ kí ń ṣe olóyè ọba. Tá a ti gbọ́ bẹ́ẹ̀ ni ló mú mi sọ lọ́nà tó jẹ́ wípé mo ní èrò wípé pẹ̀lú ọgbọ́n ọmọdé tí mo fi gbé kalẹ̀ yẹn yóò yé wa ní tí fídíò yìí fẹ́ dúró lé lórí tàbí ní tó dúró lé lórí. Ọ̀rọ̀ kan àwa mùsùlùmí, ọ̀rọ̀ kan àwa mùsùlùmí. Tá a bá wo ìlú Ògbómọ̀ṣọ́ lásìkò yìí sì tá a wà yìí fún nǹkan bí ọdún mélòó sẹ́yìn báyìí sìn, ẹ rí i pé ẹ̀sìn Islam ní ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́. Àwa tá a jẹ́ lẹ́sìn Islam, tá a jẹ́ mùsùlùmí là ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn kan tó wá sọ jáde wípé kì í ṣe mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní ń dààmú ọba o, ní ń dààmú Apèrè Ṣọ̀ún, bí kì í bá ṣe pé àwọn kan ń da àwọn ọmọ àlè, àwọn ọmọ àlè Ògbómọ̀ṣọ́, àwọn ni ń da àwọn alákatakítí mùsùlùmí, alákatakítí ẹ̀sìn Islam, àwọn ni wọ́n ń dààmú Apèrè Ṣọ̀ún. Torí àwọn mojúlówó padà jáde, mojúlówó ọkọ mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ pé àwọn kọ́ o, wọ́n dẹ̀ fẹ̀rí ẹ̀ múlẹ̀ ńgbà yẹn tí Alhaji Monsuru Abejide gangan sọ̀rọ̀ wípé láyé ọba tọ̀hún àwọn làwọn di lọ́wọ́ mú ọba, ó sì padà dáríjì àwọn ní tí wọ́n ṣe fọ́ba tọ̀hún wọ́n tún ṣe fọ́ba eléyìí náà, ní wọ́n fi ń tọrọ pé wọ́n fi ń sọ ńjọ́ yẹn wípé ń rọ àwọn ọ̀dọ́ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ wọn fúnṣẹ́ tí wọ́n ṣe ní wọ́n sì takò ọba. Then àwọn dúpẹ́ pé Lèmọ́mù Yunusa kò sí ní ilé, ó lọ sí conference ní Abuja. So inú àwọn dùn pé wọ́n ti takò ọba yẹn pé kò sí Lèmọ́mù ń bẹ̀, tí wọ́n fi sọ pé bóyá Lèmọ́mù ni òǹkọ́ wọn. Ẹ̀kẹta àárín yẹn ti bọ̀ tí bàbá yẹn ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe, tí wọ́n takò ọba lójú tiẹ̀. Àná dẹ̀ sọ pé ńgbà ọba tọ̀hún àwọn làwọn ṣe ọba dáríjì àwọn, tí wọ́n tún yẹ kí wọ́n ṣe ọba ìtẹ́lẹ̀ yìí náà. Bọ̀ nísìnyí tá bá wò dáadáa, Alhaji Monsuru Abejide yìí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún Yunusa Toliatu. Bí mo ṣe ń gbọ́ gan, wọ́n ní wọ́n ti kọ́kọ́ ṣe àwọn ìgbésẹ̀ kan sẹ́yìn lórí mọ́sálásí yẹn. Mo ṣe ń gbọ́ adéra ìdájú rẹ̀ níbi fọ́nrán yìí. Wọ́n ní Yunusa Toliatu ó ti kọ́kọ́ fẹnu kọ sẹ́yìn, ó ti fẹnu kọ sẹ́yìn nípa oyè Lèmọ́mù àgbà tó jẹ sí Apèrè Ṣọ̀ún. Torí wọ́n fi ń yé wa wípé látàyé ọba tọ̀hún, ìyẹn ọba bàbá wa ọba Jimoh Ajagungbadé kẹta, ni wọ́n ní a ti fi joyè lẹ́lẹ̀ tí ń fa ọ̀rọ̀ yẹn bọ̀ wípé àwọn ayélujára ti ń pariwo pé Yunusa ò kì í sọmọ nílé àwọn, wọ́n kàn fi rú àwọn lójú ni, wọ́n rú pọ̀ mọ́ àwọn ni, àwọn ti ró ti tọrọ, àwọn sì ti rí òdodo kì í sọmọ bíbí ẹ̀jẹ̀ àwọn ni. So ní gbogbo ariwo tí wọ́n ń pa, wọ́n ń suppress dá, wọ́n ń ki ariwo ẹ̀yẹ mọ́lẹ̀, wọn jẹ́ kí ogun kè. Ṣùgbọ́n nísìnyí ìgbà tí ọba tọ̀hún wá kú, àlàfo kó tó di pé wọ́n yan ọba míì, kó tó di pé bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Ghandi olùmọ̀ọ́yẹ kẹta, kó tó di pé àwọn dé orí àpèrè yìí, wọ́n ní tó fa ọ̀rọ̀ yẹn, wọ́n ní àǹfà tí Lèmọ́mù sọ wípé Apèrè Ṣọ̀ún kọ́ ló fòun jẹ oyè. Wọ́n ló disu àtàyànyàn, wọ́n ló disu àtàyànyàn wípé kíni Apèrè Ṣọ̀ún kọ́ ló fi ẹ́ jẹ kíni, ibo ló ti sáyìn àbọ̀wọ̀ ka agreement tí ó fọwọ́ sí ni. Ẹ̀kẹta àárín yẹn sìn, so wọ́n ní àǹfà ọ̀rọ̀ yẹn tó ní pé wọ́n ló gbẹ́jọ́ yẹn lọ sí kóòtù nígbà yẹn. Tẹ́tẹ́ bá tún wá wò náà nígbà tí bàbá wa ọba Fọlábí joyè yìí, bóyá àsìkò yẹn ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, bóyá bí àwọn kọ́kọ́ gorí oyè ni, wọ́n ló pe ẹjọ́. Ìgbà tó pe ẹjọ́ làwọn Ṣọ̀ún Council fi wá gbé ẹjọ́ yẹn ipe àrífín wò lélẹ́yìí, kàtàkàtà wò lélẹ́yìí, ibo ló ti wá joyè. Wọ́n ní Yunusa fi ń bẹ̀bẹ̀ torí wọ́n ní pé wọ́n ní à ń pè pọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà, wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn rú wọn lójú. Wọ́n wá ránṣẹ́ sí bàbá wa Ààrẹ Àgò, àbá Ààrẹ Àgò ni wọ́n ń sọ bọ́rọ̀ ṣiṣẹ́ rí wípé kì í ṣe pé ọ̀rọ̀ yìí pé kò tóbi, ọ̀rọ̀ ńláńlá ni o, wípé Yunusa sọ wípé kì í ṣe òun ò joyè ní ààfin, ọ̀tọ̀ nìyẹn. Dẹ́n pàápàá jùlọ ni pé ẹbí Ayélára gangan tó lóun ti wáyé rúkèrúdò wà ń bẹ̀ pẹ̀lú rẹ̀. Àwọn ti sọ sọ́tún, àwọn ti sọ sí òsì, bí táwọn fẹnu ẹ̀ ti sí ni wípé
ọba ní kó tẹ̀lé àwọn mọ̀lẹ́bí sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni ó ní sáwọn bí ẹ ó ní tẹ̀lé wọn lọlé kẹ́ lọ gbàgbọ́ yìí pẹ̀lú ara wọn ẹ lọ sọ àsọyé èyí fẹ́ ká pẹ́ lórí yẹn púpọ̀ náà jù wọ́n ní sà kò gbà kò tẹ̀lé àwọn mọ̀lẹ́bí lọlé ṣùgbọ́n gbà tí wọ́n sọ fún gbà yẹn wípé tí wọ́n fẹ̀sùn kan páwọn gbọ́ wípé sọ pé ààfin kọ́ lòun ti joyè wọ́n lọ dọ̀bálẹ̀ òun bẹ̀bẹ̀ ní pé kájọ kan má bínú o pé depression ló mú òun sọ ọ̀rọ̀ yẹn irú depression wo nìyẹn ibo ni wọ́n ti fẹ́ joyè ibo ló ti gba ọ̀pá àṣẹ oyè tó jẹ yìí then ẹjọ́ tó gbé lọ sí kóòtù ẹni tó pè lẹ́jọ́ ó ti gba lọ́ọ̀yà ó sì ti sanwó fún lọ́ọ̀yà ìwọ ni o ti sọ pé lánìkọ́ lọ withdraw kéèsì yìí dandan wọ́n ló yìí síbẹ̀ lóòótọ́ lọ withdraw kéèsì pé òun gbà wípé ààfin ló fi ń jẹ àpèrèsọ̀run ló fi ń jẹ oyè ìmọ̀mọ́ àgbà owó tẹ́ni ó sì san fún lọ́ọ̀yà already láti dá padà kí gbogbo ọ̀tá ńlẹ̀ wọ́n ní Alhaji Babéjídé gangan ńlọ sẹ́ndì owó sákàǹtì ẹnìkan náà àwọn olóyè tí wọ́n fi ní kí wọ́n sanwó fún ẹni tí ọ̀rọ̀ kàn ọ̀rọ̀ yẹn ti wáyé sẹ́yìn wọn lọ́rọ̀ yẹn ti wáyé then nísìnyí ó tún ẹjọ́ mi pè again the same ẹjọ́ tó pè lẹ́yìn yẹn ó tún pè òun ni wọ́n ń fà lọ́wọ́ sí wípé kó yọ ẹjọ́ òun kúrò ń bẹ̀ yìí pé ọba kọ́ ló ní mọ́sálásí ọba kọ́ ló fòun joyè òun ò kí ń so lóyè ààfin dẹ̀gbà tó bá sọ pé ọba kọ́ ló fi ẹ́ joyè ta ló fi ẹ́ joyè tó ló kí ń so lóyè ààfin ìlú wo wá lọ jẹ oyè ìmọ̀mọ́ àgbà lé lórí wọ́n níyẹn wá jẹ́ ìrújú ọjẹ́ ìrújú gbáà ìpè ibo la ti ń sè ibo ló ti ń yọ ooru wọ́n ló wá fi ń yà wọ́n wípé ọba kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀ ìyẹn bàbá ọba Ghandi Àfọlábí Ọláoyè Ọládùnní Ghandi Olúmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kádé ọpẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ káwọn ẹ̀sìn ọba kan ọjẹ́ púpẹ́ wípé nbó ti jẹ́ pé kìrìsìtẹ́nì ńlọ wà ń bẹ̀ ni kò fi fẹ́ tẹríba fún kìrìsìtẹ́nì ẹ̀wà rí yẹn dẹ́ngbẹ́ bá wá wò dáadáa lójú tèmi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín ni gbogbo ọgbọ́n tó ń dá yẹn torí wípé ibi tọ́rọ̀ wà gangan tí bàbá wa Ààrẹ Àgọ́ sọ ni wípé a fi bá ń pè abẹ́ sọ̀hún ló ti joyè abẹ́ sọ̀hún kọ́ ó ti yanjú àárín yẹn nígbà yẹn ó lábẹ́ sọ̀hún lòun ti jẹ oyè ṣùgbọ́n tó wà nílẹ̀ gangan ni wípé òun pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ń fa gbọ́mi sí omi òtó wọ́n lọ́mọ inú ilé kọ́ òun lọ́mọ inú ilé lòun ni wọ́n à ń fi ní kó tẹ̀lé àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ́lé kó lọ yanjú ọ̀rọ̀ fáìjà pé dájúdájú lóòótọ́ ọmọ nínú ilé ẹbí Ayélára gangan ni ẹ ṣe bí kún ó bí ọlọ́rọ̀ kọ dáhùn ni ṣe bí kí wọ́n bí ẹ láwọn béèrè kó sì dáhùn kọ sọ bó bá ṣe rí ni ló bá tán wọ́n sì mú ẹ padà wá wípé àwọn ti wọ̀ padà ṣùgbọ́n bákan méjì wá ní o tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ bíbí ẹbí inú alẹ́ Ayélára ni ẹ a jẹ́ pé wọ́n ó mú ẹ padà wá ká mọ̀ tara wa wọ́n ó mú ẹ padà wá wípé a ti gbé yẹ̀wò àti bí láwọn àbílẹ̀ àti rí dájú wípé ojúlówó bíbí ọmọkùnrin bí ilé Ayélára ni bàbá wa ọwọ́ rẹ̀ ni yóò ní àti mú wá padà ọmọ bóyè lè mọ́mù lọ ṣùgbọ́n dà kejì tó bá jẹ́ wípé ó lọ ọbẹ̀ lóòótọ́ lódodo tí wọ́n á gbé yẹ̀wò tí wọ́n bí láwọn àbílẹ̀ tí wọ́n bá rí wípé kì í sojúlówó ọmọkùnrin bí inú ilé Ayélára yóò kúrò ń bẹ̀ kò sí pàṣẹ ń fi à ń yọ ọ sọ èyàn ò lè wá láti ìdílé kejì àbí láti ìlú míì kó wá gba oyè olóyè nílùú Oǹdó ẹwà nìyẹn ńlọ́wọ́ jẹ́ ń tí kò lè padà sínú ilé tí wàá fi ń lọ́rọ̀ mọ́ ọba lọ́rùn ẹ gbà sírí ẹ rà sírí rẹ̀ ń bí fíìmù yìí dáadáa o ẹ tẹ̀lé mi ká lọ ló wàá fi ń lọ́rọ̀ mọ́ ọba lọ́rùn láti fi jẹ́ wípé ó fi gbogbo àjàgà yẹn ó wàá fi kó àpèrè sọ̀hún lọ́rùn pé ọba ńlọ fẹ́ yọ òun lóyè ariwo ọba ìní wá ń pa àwọn tí kò bá wá gbàgbọ́ yé ẹ̀ dáadáa sáàmà wípé ọba yìí kìrìsìtẹ́nì ni ìyẹn bàbá ọba Àfọlábí Ọláoyè Ọládùnní Ghandi Olúmọgẹ́gẹ́ kẹta kìrìsìtẹ́nì ni wọ́n so àwa mùsùlùmí àwọn àkíyèsí kan sì ń bẹ tí mo fẹ́ pa wá sí tó yẹ ká máa ṣe tí ọ̀rọ̀ bá da mùsùlùmí ẹgbẹ́ wa papọ̀ pẹ̀lú kìrìsìtẹ́nì ni o tàbí oníṣẹ̀ṣe tàbí ẹlẹ́sìn mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá ẹ jẹ́ ká máa farabalẹ̀ ká máa wádìí dáadáa ẹ jẹ́ ká máa wádìí àìmọ́ farabalẹ̀ fọ́pọ̀lọpọ̀ wa láti ṣèwádìí ó wá dàbí ẹni wípé ìkùnsínú ó ti wà ń bẹ̀ fún àwa mùsùlùmí sí kìrìsìtẹ́nì
ìkùnsínú ó ti wà ń bẹ̀ fún àwa mùsùlùmí sí àwọn oníṣẹ̀ṣe tó wá jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá wá wáyé láàrin wa a ní fẹ́ gbọ́ rárá àti ẹni béèrè lọ́wọ́ ẹnìyẹn pé kí ní ṣẹlẹ̀ báwo lẹ ṣe sọ báwo lẹ ṣe rìn tó fi dípò di iṣu àtayànyàn mùsùlùmí ńlá support a dojúkọ àwọn kìrìsìtẹ́nì torí pé àwa la máa kígbe pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ó wọná àwa la máa ń pariwo pé àwọn oníṣẹ̀ṣe kò sọ́nà tí wọ́n fẹ́ gbé gbà wọ́n wọná ẹ̀wà rí yẹn so hatred tó ti wà ń bẹ̀ yẹn kì í jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa ká ṣègbésẹ̀ tọ́tọ́ ká ṣègbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí ò ní àníyàn kún ó gbé ọ̀rọ̀ yẹ̀ wò kún ó ṣèwádìí ọ̀rọ̀ láti mọ tí ń jẹ́ òtítọ́ láti mọ tí ń jẹ́ òdodo wọ́n tò sẹ́yìn Yunusa Tọ́líàtù wọ́n tò sẹ́yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ tí wọ́n tò sí yẹn ń ló mú wọn yẹ̀yẹ́ àpèrè sọ̀hún ló mú wọn bú ní Ògbómọ̀ṣọ́ ló mú wọn takò ní Ògbómọ̀ṣọ́ tọ́lẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn náà nílùú tiwọn èèyàn bíi mufti ìlú Ìwó bàbá yẹn mọ̀ jẹ́ ká tanaba wájú ọlọ́run bá tẹ̀ ní aṣíwájú mùsùlùmí ni wọ́n jẹ́ fèmí mo sì nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bíi pé ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa mo sì tún nífẹ̀ẹ́ wọn pé a jọ wà nínú ẹ̀sìn Islam mo nífẹ̀ẹ́ wọn wípé àáfàá tó ni wọ́n jẹ́ sírù mi torí mi ò ká kéwú àwọn ló yẹ ká máa wò àwòkọ́ṣe wọn láti máa fi mọ bá ṣe máa wà nílé ayé ṣùgbọ́n ẹ wo pa tí bàbá yìí kú nípa ọ̀rọ̀ Lèmọ́mù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú iye Lèmọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ wo ipa tí ọ̀dà tí bàbá yìí kó tó jẹ́ pé bàbá yìí gangan ló da ojú gbogbo ọ̀rọ̀ yìí rú pátápátá bàbá yìí gangan ló da ojú ọ̀rọ̀ rú bàbá yìí gangan ló fẹ́ dá ogun sílẹ̀ ní ó jẹ́ kí àwa mọ ní ìlọ fọ́jú ọ̀rọ̀ pọ̀ àwa mọ̀rú iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ gan èmi gangan mọ̀rú iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ àyà tá à ń wí yìí pọ̀ o pẹ̀lú fọkànbalẹ̀ bàbá yìí sì máa fi sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó ní agbára ọ̀rọ̀ tó wúwo láti sọ lẹ́nu sọ tó di ọba àlú ó fúyẹ́ lẹ́nu mufti ìlú Ìwó ó fúyẹ́ lẹ́nu rẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n wúwo lẹ́nu ẹ̀ láti sọ sí ọba Abdulrasheed Àkànbí ìlú Fẹ́milóyè Olúwo tìlú Ìwó kò tó bẹ́ẹ̀ tí ó sọ ọ bẹ̀rù ọba Olúwo gbogbo ọ̀nà ní tí máa fi ṣe àpọ́nlé rẹ̀ gbogbo ọ̀nà ní máa gbà kẹ́ ọba Olúwo láti fi jẹ́ pé kọ́ba Olúwo gangan mọ̀ wípé ìṣàpọ́nlé òun kódà kò sẹ́ni tó lè lọ fẹjọ́ mufti ìlú Ìwó sọba Olúwo tọba Olúwo lísìn sí torí pé ẹ̀yin ọba ń lọ́wọ́ àdígbídígbí gbogbo ohun tí ọba yẹn nífẹ̀ẹ́ sí ló stọ́dì rẹ̀ lọ́ba nífẹ̀ẹ́ sí látòkè délẹ̀ láti fi jẹ́ pé kọ́ba rí ojú rere rẹ̀ kó rójú rere ọba yìí kó má jẹ́ wípé ní tí ó fa wàhálà láàrin pẹ̀lú rẹ̀ kán bí tí òkò kéré tó bí tí òkò tóbi tó kó má wáyé rárá ṣùgbọ́n ọba Ògbómọ̀ṣọ́ ọlọ́run ló mọ tí ọba yẹn gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ló sì mọ tí mufti ìlú Ìwó tó gbà lọ́wọ́ Yunusa ọlọ́run ló mọ tí mufti ìlú Ìwó tó gbà lọ́wọ́ àwọn bàbá àṣàlẹ̀ Yunusa gan torí wípé òun ló dúró nídùú abaya gbangba bí àáfàá tó dúró tó kún àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ó jẹ̀bi jù bẹ́ẹ̀ lọ àwà pẹ̀lú ẹni n ò lè rí ọyọ torí ó hàn gedegbe bí tọ́rọ̀ dédún ẹ̀sìn ó ti hàn dájú wípé kò dájú sáká pé Lèmọ́mù Yunusa ọmọ Ògbómọ̀ṣọ́ ni kò dájú rárá pé ojúlówó ọmọ bíbí inú ilé ayé rárá ni gbogbo ń tọ́wọ́ yẹ kí àáfàá ọ̀nà tó yẹ káfàá yìí ó rìn kó fi ṣèwádìí kí gbogbo wa yóò fi lè mọ̀ yín wípé káwọn Ògbómọ̀ṣọ́ gómọ kàrákàrèdè sí wípé ó gbìyànjú ó try kò rí bẹ́ẹ̀ o kò sì rẹ́dì láti dúró láti gbẹ́jọ́ gan ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí bàbá yìí gbé lórí ọ̀rọ̀ Yunusa láwọn ìgbésẹ̀ tó ní agbára torí Yunusa yìí gangan wọn tó fẹ́ fi dá sẹ̀ríà lọ sí Ọ̀yọ́ state torí rẹ̀ gangan torí ẹjọ́ rẹ̀ yìí ni so that gbogbo ọ̀nà wọn fẹ́ gbà láti gbélú Ògbómọ̀ṣọ́ ṣubú gbogbo ọ̀nà wọn fẹ́ gbà láti yẹ̀yẹ́ àpèrè sọ̀n láti yẹ̀yẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ yẹn bàbá mufti ìlú Ìwó yìí àbàdìmọ̀dírò Ajígẹni oníyàwó mẹ́ta wọ́n sá pọ̀ díẹ̀ láwọn tí yàn mọ orúkọ nílùú Ìwó yẹn wọ́n ti ẹ̀ pọ̀ lùwó yẹn àwọn alábòsí ẹ̀sìn wọ́n pọ̀ lùwó yẹn inú ẹ̀ lọ́ba ọba Abdulrasheed Àkànbí ìlú Fẹ́milóyè inú ẹ̀ náà lára òun náà wà lára wọn
ẹ wà rí yẹn. So níbi fíìmù yìí sì máa fẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀. Mo fẹ́ ká ẹ tẹ̀lé mi ká lọ wájú nítorí Ọlọ́run bá ń torí àná Muhammad torí Jésù torí ọ̀run mi ló fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ. Ká lọ wo fọ́nrán kan kò gùn púpọ̀ tí ọ̀kan lára àwọn bàbá wa tí wọ́n jẹ́ olóyè nínú ààfin tí wọ́n wà lára àwọn Ṣọ̀ún Council nínú àwọn olóyè inú ààfin kí wọ́n bá wa sọ̀rọ̀ kí wọ́n tún fi tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí jáde tá ò tí ì gbọ́ rí nípa ọ̀rọ̀ awuyewuye Oyèlèmọ́mọ́ Àgbà l'Ògbómọ̀ṣọ́ tó fi tan mọ́ ọba Àpèrè Ṣọ̀ún tó fi tan mọ́ ọba tó kú ìyẹn bàbá wa Jímọ̀ Ajagungbadé kẹta tó fi tan mọ́ bàbá wa ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gándì Olúmọ̀yẹ kẹta àwọn ni wọ́n wà lórí oyè ń sìn báyìí tó fi tan mọ́ ọ̀rọ̀ Alhaji Bàbá Mọ̀nsúrù Bàbá Èjìdé tó fi tan mọ́ ọ̀rọ̀ ilé ẹjọ́ court tó fi tan mọ́ ọ̀rọ̀ mọ́sálásí gangan. Mo fẹ́ kí àwọn bàbá yìí kan bá wa tan ìmọ́lẹ̀ sí kó jẹ́ wípé n tí ó ń rú wa lójú pàápàá jùlọ wa tá a wà ní ẹ̀yìn ìlú kó tún tan mọ́lẹ̀ rẹ̀ sí kó lè yé wa dáadáa. Ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ ká farabalẹ̀ ká fi wo fídíò náà.